Africa Content TV. Ìfò ní balẹ̀ kí bá má ṣe ọ̀rọ̀ sọ. Omi ò kí balẹ̀ omi má ṣe nípa. Ìran afẹ́fẹ́ ò ní fẹ́ kárámọ́tò òkò. Àfihàn lọ́pẹ́ rí mi ń sáwó. Bọ́ọ̀lì yóò bá kún akíntà lábẹ́ lọ ẹ̀rù ìpológìnì. Kó bẹ́ sínú bẹ́ẹ̀ bọ́. Ọ̀rọ̀ mi dorí ọmọ dorí mi ń ra mi gbọ́dọ̀ gbọ́n agbẹ́dẹ́gbẹ́dẹ́. Nínú olórin ó ń kọrin kàkà kí Elédùmarè òde láti ìwà fọre. Ìfò ní balẹ̀ kí bá má ṣe ọ̀rọ̀ sọ. Omi ò ní balẹ̀ omi má ṣe nípa. Afẹ́fẹ́ ò ní fẹ́ kárámọ́tò òkò. Àfihàn lọ́pẹ́ rí ìwọ̀n sáwó. Lórí Yorùbá kún akíwọ́n tá lábẹ́ lọ ẹ̀rù ìpológìnì. Kó tẹ́ sínú gba ẹ̀fọ́ ọ̀rọ̀ mi dorí owó dorí mi wá. Ọ̀jọ̀gbọ́n agbẹ́dẹ́gbẹ́dẹ́. Kàkà kí Elédùmarè òde láti ìwà fọre. Àwa tó ti délẹ̀ ní gẹ́gẹ́ bí ìṣe wa. Ọba lọ́la yín dirí ẹ̀pọ̀ mọ̀ òṣùpá sáyé ní mọ́mọ́ orí. Ọba lọ́la ní ẹ̀ ló máa lò ń kọrin. Alágbólé lọ́dún ń bí lẹ́nu. Alágbólé ó ti pẹ́ ti pẹ́ gan, ó ti pẹ́ gan. Látàyé alálùmọ̀lẹ̀ látàyé pàdé àkàlà àní àríṣà àjà nínú ìṣeré tó ń tún bẹ̀ ká àríṣe. Ìdírí àlọ́mà ìdírí ní ọlẹ́gbàgbé àdúgbò mi lágbàgbé sí. Ibi dájú sọmọ ọgbọ́n àlọ́mà ìdírí. Àwọn tó sojú ẹ̀ wọ́n ti wá kíndírí àlọ́mà abẹ́ẹ̀dúpẹ́ àlọ́mà abẹ́ẹ̀dúpẹ́. Tí bá kọrin ní ìta àlọ́mà ìdírí ti bá ní pẹ́ tágọ̀ ìdírí ti pẹ́ látàyè ìgbè kọrin. Ẹ̀ka gàfúdúró ẹ̀ta òjàmú kó máa gbọ́. Ó ti pẹ́ kì í ṣe ní ní ìwọ̀n gbé bá fújì mi. Ìgbà tó lọ kádàrá ìdírí lẹ́dá mi mọ̀. Ojú ti rí ká tó lè máa pọ́n wálé. Àìmọye ìyá nítorí mo fẹ́ dògo. Mo sọmọ bọ̀dé kó ṣe ní Ìbàdàn. Àìmọye kọ́mpítíṣà tó ní ìtumọ̀ mo ti lọ. Ojú mi ló kéré ìrírí mi yóò kéré. Àlọ́ mà nínú lórí àgbáwo. Èèyàn bá ojú ọwọ́ ọlẹ́pàá mi lélẹ̀. Àwọn tó gbé àwọn bí yá ló máa ń dirí. Àwọn tó ti ń ré bíbọ̀ láti kékeré mi máa ní. Kò sí ń tá bá ní ajẹ́, kò sí ń tá ilé tó. Bá ló máa ń dirí. Àyàfi kọ́kọ́ pọ̀ sẹ́yìn báyìí. Ìdírí ló máa níwájú mọ́. Òǹtarí kan sọ ìdírí yá ló máa mú mọ́ra. Nítorí bàtáyé tí ìríran rí wa, àwọn anákọ́kọ́ ríran rí wa, anákọ́kọ́ ríran rí wa. Gbogbo tẹ́ bá ṣe ń dírí faramọ́ bẹ́ẹ̀, àwọn ń dírí ti bẹ̀rẹ̀ gẹ̀jì gẹ̀gẹ̀. Ọdẹ ọ̀pá, ó ti bẹ̀rẹ̀ gẹ̀jì gẹ̀, ọdẹ. Ṣé bẹ́ẹ̀ rí bó ṣe mú lọ? Dédé ọdún yà lọ́wọ́. Ọkùnrin lọ́la ní dírí èlé fẹ́, bàbá mi kò lórí tó sára òsì pàjáde. Ẹni gbogbo láti dáka, wọ́n lè rò ó sí ìdàgbòsè ní olóògùn ọmọ wọn sọ pé ó wà ná. Bàyá ni tó sọ pé oṣù báwo lọ bá ọ̀tá yẹn kọ́. Àti ọ̀rọ̀ kó lórí kan kò bá àgbàdo. Tó bá sáyé láti ìlú òwò ní òṣù wa. Àdúgbò máa kọ́ ní ìlú ọ̀tá nínú ìlú. Ọmọdé lọ́la yìí ní iye ìfẹ́. Lọ́sọ̀ ní olórí tó dára oṣù àjáde. Ayé gbọ́dọ̀ lábẹ́ ìlànà. Wọ́n ní lóko sí ìgbàgbọ́ pé ní olóògùn ọmọ àwọn tó kọ́ wọn ìlà. Ayé ni tó sọ pé oṣù báwo lọ bàtà yẹn kan. Àṣẹ ọ̀rọ̀ kò yẹ nípa òun bàtà yẹn. Tó bá sáyé láti inú ògbó ìwà. Àlọ́ ọmọdé nílò láti lóore. Baby,
tó ní rọ́lá pa àṣẹ kí á ló máa tàṣà ó ní bá a máa tẹ̀fẹ̀ ní fọ́tò rẹ̀. ẹ̀yin tèmi ká láti máa yírò àgbàdì tiwa bàtà má bá sábà bọ̀ lábíkà ìlòjú ayé. ẹ̀rí ìyàtọ̀ bọ́lá òun pè ránníṣẹ́ ó yàtọ̀ sí ìyàtọ̀ bọ́lá òun kò fẹ́ jẹ́. Thank you.